Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ́ṣẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé ẹ mọ̀ pé amú gist àǹtí wa tó lọ bá Queen Naomi ní Minister Hills l'Abuja. Òun náà ni a tún mú update ẹ̀ wá fún yín. So wọ́n ní ìgbà tí àǹtí wa gbọ́ wípé kábíyèsí ń lọ sí Abuja nítorí màmá wa Esther Ajayi ní orí Comforter 2024 èyí tí wọ́n ń ṣe forum. Wọ́n ní wọ́n invite kábíyèsí síbẹ̀. Wọ́n ní Queen Naomi náà wá invited. Wọ́n ní but Queen Naomi ní program wípé Queen Naomi wá ní wọ́n máa join wọn later in the day. So wọ́n ní àǹtí wa wọ́n ní wọ́n gbọ́. Wọ́n ní so bí wọ́n ṣe lo opportunity yẹn láti lọ sí Abuja nìyẹn. Amú gist wá fún yín lánàá. Wọ́n ní ìgbà táǹtí wá dé Abuja, wọ́n ní Minister Hill yìí ò ní wọ́n fi orí lé. Wọ́n ní so wọ́n ní kábíyèsí ti dé. Màmá wa Esther Ajayi wà ńbẹ̀. Wọ́n ní Queen Naomi náà ti dé. Wọ́n ní náà wá ní pé àǹtí wa wà around. So wọ́n ní ìgbà tí wọ́n wá jíṣẹ́ fún Queen Naomi pé àǹtí wa wà níta wípé wọ́n ń béèrè wọn. Wọ́n ní inú bí Queen Naomi. Wọ́n ní ìgbà tí Queen Naomi dẹ̀ yọjú sí, wọ́n ní Queen Naomi béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ń wá, pé kí ló fẹ́. Wọ́n ló lòun wá rí Queen Naomi. Kí ló wá rí Queen Naomi fún? Òun fẹ́ rí wọn láti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Òun ti ní kó stay away nílé nẹ̀. Òun ti ní kó dúró sáàyè ẹ̀. Ó ti fẹ́ kábíyèsí. Òun dẹ̀ ti fi kábíyèsí sílẹ̀. Ọkọ ẹni kó dì mú. Má ṣàwọn kiri mọ́. O ò ní right láti wá síbí because ilé ẹ̀kọ́ ni bí. Wọ́n ní Queen Naomi ṣàbẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Wọ́n ní bí màmá wa Esther Ajayi bó ṣe fẹ́ máa bọ̀ láti yọjú sí báyìí. Wọ́n ní Queen Naomi fẹ́ kọjá. Wọ́n ní bó ṣe di ẹsẹ̀ Queen Naomi mú nìyẹn. Wọ́n ní bí Queen Naomi ṣe fa ẹsẹ̀ wọn báyìí. Wọ́n ló kàn ṣubú ni. Ẹ̀yin èèyàn lé allegedly bí a ṣe gbọ́ nìyẹn o. Wọ́n ní Queen Naomi dẹ̀ ń pariwo, má wá wọn wá mọ́, àwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ, stay away, sáyé ẹ fi òun sílẹ̀. Wọ́n ní kábíyèsí náà ń gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí. Wọ́n ní in fact, wọ́n ní kábíyèsí felt bad. Ìgbà tí Queen Naomi ní gbogbo nǹkan tó ṣe fún ní palace, òun ò lè gbàgbé láíláí. Wọ́n ní gbogbo nǹkan yẹn, wọ́n ló jẹ́ kí kábíyèsí felt so bad. Wọ́n ní màmá Esther Ajayi ṣáà ń sọ fún Queen Naomi kó calm down, kó calm down, kó ní sùúrù, kó ní sùúrù. Wọ́n ní so bí Queen Naomi ṣáà ṣe. Màmá wa Esther Ajayi wá ní kó dúró síta. Wọ́n wá mú Queen Naomi wọlé. Wọ́n ṣáà bẹ̀rẹ̀ sí bá Queen Naomi sọ̀rọ̀ pé kó calm down. Wọ́n ní bí Queen Naomi ṣe bẹ̀rẹ̀ sí rojọ́ nìyẹn. Gbogbo bó ṣe double cross sí àwọn ní palace tó bẹ̀rẹ̀ sí change mind kábíyèsí against àwọn. Gbogbo bó ṣe parọ́. Gbogbo ibi tó yẹ kóhun àti kábíyèsí lọ tó yẹ pé òun nìkan ló dá lọ bẹ̀. Wọ́n ní wọ́n wá bẹ̀rẹ̀ sí sọ gbogbo ẹ̀ níwájú kábíyèsí. Gbogbo irọ́ tí ó lọ dì mọ́ àwọn sister kábíyèsí, wọ́n ní gbogbo ẹ̀ ni Queen Naomi ń sọ. Wọ́n ní màmá wa ní kó calm down, kó calm down. Wọ́n ní kábíyèsí gan felt bad nígbà tí Queen Naomi ń sọ gbogbo ọ̀rọ̀ yìí. Ẹ̀yin ará ilé, ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ten like, ten share. Adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn
aráalé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé wọ́n ní bí Queen Naomi ṣe ro gbogbo ẹjọ́ yẹn, wọ́n ní màmá wa ní kán ní sùúrù, ìpè kan ní sùúrù, ìpè kan ṣáà jókòó sínú ilé kán má lọ bá níta mọ́, ìpè àwọn á lọ bá. Wọ́n ní bí màmá wa ṣe lọ síta nìyẹn. Ẹ̀yin ará ilé, màá mú continuation gist wá fún yín láìpẹ́, á tẹ̀lé yìí. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́ àdúrà yín o. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé a máa yọrí sí rere o. Ẹ má gbàgbé pé alleged ni gist yìí o, nítorí nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ obìnrin. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ọwọ́ yín ò ní wá ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. Ẹ dẹ̀ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up. God bless you all. Mashola Gist TV, love you all.